Akẹ́wọ̀n bàbá wa. Khalifa wa Adabiya. Tajẹ́ bàbá wa. Tajẹ́ bàbá wa ní Màsíńdà. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Iṣẹ́ tó wá. Iṣẹ́ tó wá. Látọ̀dọ̀ ọlọ́lá ọba ìlú. Látọ̀dọ̀ ọlọ́lá ọba ìlú lórí ajá gbẹgbẹ rẹ̀. Sheikh wallahu yasmuka minan nas la takhaf darka wala takhsha wala hawla wala quwwata illa billahi A rí i pé a rí pé ìkàlẹ̀ wà yìí. ìkàlẹ̀ wa yìí Gbogbo àwọn tó wà gbogbo àwọn tó wà ń jókòó. jókòó Nínú àwọn ilé tó kọ́. nínú àwọn ènìyàn tó kàn Pẹ̀lú Yunani tàrí. Nídìí àti máa ń. á nídìí láti máa ṣe kọ́lọ́ṣà ẹnìkankan wa. Bàbá wa mufti. Bàbá bá wa mufti gẹ̀rí. Wọ́n ní kó lead delegate náà. Wọ́n ní ká lead delegate náà. Láti wá fa bàbá wa ìmáàmù Láti wá fi bàbá wa àgbà ìmáàmù àgbà àbúrò lọ́yẹ tẹ́jọ́gbé rẹ̀ fi hàn yín. Láti wá fi hàn àwọn bàbá wa. Wọ́n fẹ́ fi hàn bàbá Khalifa. Nídìí eléyìí. Fún di eléyìí, A gbé bàbá wa mufti a pe bàbá mufti láti mú ọwọ́ bàbá wa ìmáàmù tuntun. láti mú ọwọ́ bàbá ìmáàmù tuntun. Àwọn bàbá wa grand card Abẹ́gẹ́ káàdì àti bàbá wa dámásà ní. àti ọba Dámásàmí. Bàbá wa Gbandoma. Bàbá Ògbóndómẹ̀. Bàbá mufti Wọ́n wá kú bàbá mufti lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀. Bàbá mufti àgbà wọn lára kọ̀ọ̀kan. Àwọn bàbá wa láàyè yìí, láàyè àwọn àgbàlagbà yìí. Bàbá wa Alhaji àgbà. Bismillahi qul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Bàbá wa àfáàgbà. Bismillahi qul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Látọ̀dọ̀ bàbá mufti kẹta. Èèkánlẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n ti lo àyè yìí, tí wọ́n ti lọ, délé ọba tó ẹ̀sẹ̀ lọ lálẹ́ yìí. Bismillahi qul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Lam yakul lahu kufuwan ahad. Àmín. Gẹ́gẹ́ bí bàbá bàbá ló ṣe fi lé lẹ́nu. Sheikh wallahu yasmuka minan nas. Wọ́n ní àyè táwọn àgbàlagbà wà yìí. Wọ́n ní Alhaji àgbà tòní ni wọ́n. Alhaji àgbà tòní. Ọ̀dọ̀ wa la wà yìí o. Ọlọ́run o. Ọlọ́ba ọlọ́rẹ̀ mi yìí. Àtó ṣàdúrà fún yìí. Àmọ́ àfẹ́ ni àwọn àgbàlagbà ṣàdúrà. Àwọn bàbá ní ẹ̀yin ni mufti. Wọ́n ní ẹ̀yin ni mufti. Ọlá tó ṣàdúrà fẹ́ nìkan ni sèbáǹdé Mahama á ṣàdúrà fún. Ọlọ́run gan ó pa wá láṣẹ. Ẹ̀yin ni mufti. Ìmáàmù àgbà ló jókòó yìí. Bàbá Ògbóndómẹ̀ ní. Gbogbo àwọn àgbàlagbà àwọn ni wọ́n dúró yìí. Bọ́lọ́run ṣe kàrámà ipò wa sí. Bọ́lọ́run ṣe kàrámà ipò àyè òun sí. Ó tóbi púpọ̀. Síbẹ̀síbẹ̀ náà ẹ gbọ́dọ̀ sallallahu alaihi A sọ pé sallallahu alaihi wasallam. Gbogbo ń tẹ́ bá ṣe ayé rẹ̀ lẹ́wà. Ayé rẹ̀ lẹ́wà. Ayé àgbàlagbà lọ́lọ́run pé yín sí. Wọ́n ní pẹ̀lú ìyọ̀dá wọn náà. Ìlà fi fún wa. Ìlà fi kan fún wọn ọlọ́jà ni wọ́n pa wọn. Ìlà fi Quraysh. Ìlà fi mú ìyàtọ̀ síta ìwà sọ́yìn. Ìyá Abudu ọba Hazal Bait. Alẹ́dí àti àwọn ọmọ ìjọ yẹn wọ́n á máa ń lọ́kọ́ ọba Amina. Láti àbá ọlọ́ba ìlú lórí. Àṣẹ tí wọ́n pa wá. Ipe àwọn yẹn ìmáàmù tuntun. Ipe àwọn yẹn ìmáàmù tuntun. Tí ń jẹ́ ìmáàmù àgbà. Tí ń jẹ́ ìmáàmù àgbà. Kwara lápapọ̀. Gbogbo Kwara lápapọ̀.
wọ́n ní gbígbónú ẹgbónú àwọn kéde rẹ̀ àwọn ká mú ìmáàmù wá àmọ́ ká wá mú ìmáàmù wá ká wá dìlífà wọn fún yín láàyè àwọn àgbàlagbà láti tọrọ àlùbáríkà fún kí ẹ̀mí gbogbo àtàláfíà ara kó lè jẹ́ tiwọn ìtọ́gbé adébínú ni bájọ́ sí àrùnà bẹ́ẹ̀ bàbá adábọ̀sà ní bẹ́ẹ̀ bàbá pòfẹ́sọ̀ Jimba wọ́n bẹ́ẹ̀ o Baba Obandoma. Baba Obandoma. Baba Dr. Hussein. Wọ́n bẹ́ẹ̀. Baba Alifu Oníkàwù bẹ́ẹ̀. Baba ọlọ́pàá ẹ̀wà. Bismillah Imam. Wọ́n lè máa bọ̀. Baba Ọmọbùsí. Iṣẹ́ tí bàbá ọlọ́ba lọ níbẹ̀ wá. Iṣẹ́ tí bàbá ọba lọ níbẹ̀ wá. Òun làwọn jẹ́ yìí o. Àmín. 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 Babalá. Àmín. Ọlọ́run tó fi yín síbẹ̀. Tọ́. Bàbá wa Alhaji àgbà lónìí wọ́n ní Ọlọ́run tó fi àwọn bàbá ìmáàmù síbẹ̀ wọ́n lọ́lọ́run bá yín ṣe wọ́n lọ́lọ́run bá yín tó wọ́n lẹ̀ ní farapa Ọlọ́run ò ní jẹ́ ẹ fẹsẹ̀ kọ dépò pé ẹ ṣubú kíkún Ọlọ́run ó máa bẹ pẹ̀lú yín wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà Ọlọ́run ó fi sí gbogbo ìgbésẹ̀ yín ọlá àwọn àgbàlagbà ọlá àwọn bàbá wọn lọ́la wọn bá ìlú Ìlọrin náà Mai Martaba ọba wọn bá ìlú Ìlọrin ṣéèwù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ربنا تقبل منا ربنا تقبل منا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله. Ìmáàmù tí wà ní àbọ́dé ìmáàmù ẹ̀rọ gbọmọ. أكرمكم الله أكرمكم الله. Àṣẹ tí bàbá wa ọlọ́lá wa Mai Martaba gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n pa wá òun ni pé bàbá wa imam tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn fún tí ń jẹ́ ìpínlẹ̀ Kwara lápapọ̀ Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí ìdáyọ̀ Ọlọ́run bí sí máa tọ́ka àwọn àbí tó tọ́ka àwọn sí táwọn ti mú àwọn sì kéde rẹ̀
àmọ́ kéde ìyẹn gbogbo àwọn àgbàlagbà wọn á gbọ́ àmọ́ láti àwọn káwá hàndó fa bàbá imam fún àwọn àgbàlagbà tí Ọlọ́run tó fi wọ́n sí nǹkan nílùú yìí gẹ́gẹ́ bí àyè tí a wà yìí àyè bàbá wa mọ̀kó bàbá wa Fadilatu Sheikh Adam Abdullahi Al-Halabi bàbá wa kúrò Allahu bismillah. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ní alwaladu ṣírò àbí bàbá Mudiru Markaz Ọlọ́run ti sẹ́ bàbá Sheikh Adam kù tí wọ́n jẹ́ bàbá wa lágbègbè tòní bí bàbá ọlọ́wà bá lọ́rí sí sọ pé gbogbo anábá ti wọlé àwọn àgbàlagbà bàbá wa wọ́n sì gba tòní tí ń jẹ́ bàbá alájà gba tòní bàbá aláìgbè tòní bàbá Fadilatu Sheikh Muhammad Habib Mudiru Markaz OON ìdáka yà sọ̀rọ̀ kàbíyà kùnrin yìí láti bàbá wa wàyí sùnjù kọ́ra ìdákẹjá bàbá Fadilatu Sheikh Yusuf ìdákẹjá sí ní ilá fíkù fún wa. Abẹ́ lọ́nà bàbá mọ́mọ́ aláya bàbá wa Professor Amsa ẹ̀ka gbogbo àwọn àgbàlagbà inna a'tainaka. Láti àṣàlẹ́sà bàbá wa gbà tá a lè pè ní chief of staff fún bàbá Mudiru Markaz bàbá wa àdìgbòníyàwó ní ìlànà. Gẹ́gẹ́ bí àti pa wá bàbá wa Jọ́sẹ̀ Àrùn bàbá wa alákàsíbá bàbá Professor Dimba alákẹ́ súnmọ́tò sí o bàbá rẹ̀ wá ní ìbándómà bàbá Dr. Kose oníkàwọn tó pẹ́lú àṣà tí bàbá wa ní mẹ́tàbà alákẹ́ tó sẹ́jẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí mi máa ń tábà tí wọ́n pa wá ẹgbẹ́ káwá máa ń tó fa bàbá wa imam fún bàbá wa Mọ̀lánà Sheikh Adam tí bàbá wa Mudiru Markaz ń jẹ́ àlífà wọn tí bàbá wa yìí sọ ní ká bàbá wa ń dá tuntun bàbá wa Mudiru Markaz láì ta wà yìí bákan wọn. Bí a ti ṣọwọ́ yìí náà ní ká ṣọwọ́. Ìdúró tí mo dúró yìí nínú ilé yìí, a dúró ìyá àbátàkà Sheikh Adam Abdullahi Olú. Ní ilé ìmọ̀, ní ilé àfá àgbà, olùkọ́ àgbà, ìlà dúró yìí. Bá a ṣe dúró yìí, a dúró ìyá àbátàkà Mudiru Markaz. Wípé ọ̀rọ̀ ṣọ́wádà náà là kẹ́yìn mọ̀ láti bá yín sọ̀rọ̀. A kí ìdílé tó produce. A kí ìdílé tí ò bá ṣe àwọn àgbàlagbà jẹ jáde lára wọn. Sheikh Adam a ti bá a lọ bí kan rí tí ìmáàmù kan kú nílùú náà. Ìmáàmù àgbàlagbà ni ó sì mọ kéwù àmọ́ àwọn ọmọ rẹ̀
ọmọ ìmáàmù ni wọ́n ọmọ ìwà náà ń jẹ kiri wọn ò kéwù wọ́n sì ń jẹ ìmáàmù kò ní jùlé wọn lọ nígbà bàbá wa kú ọ̀yàn tọ̀ ìwọ ló kàn ní ó bá lọ ronú bí ayé ti dà ní ìsìn bí ìlú ti dà ní ìsìn ní òní dákọ̀ ọdún yẹn àmọ́ ìmọ̀ já òkè ọjáde ìlú náà ni bí màá ti dà yìí láyé ti dà yìí kí ni fi gbé kí n fi gbé ayé náà má máa fi oyè má fi tó àkìrí nípa ó ń rò lóru lọ́sàn-án lóru ń bọ̀ ya ó bá rò pápákọ̀ ó lọ ní jẹ́ ó wá lọ bá àgbà ọmọ akéwù bàbá rẹ̀ tí n bá dákọ̀ rẹ̀ mọ̀ ó ní owó ní tó lè gbé ìmáàmù àsìkò yìí àmọ́ sábàpọ̀ náà ọmọ akéwù bàbá òun ni ìwọ jẹ́ òun yọ̀ǹda òun gbé fún ẹ ló bá gbé fún ọmọ akéwù bàbá rẹ̀ bó ti gbé ìmáàmù bó ti gbé tani ẹ ǹjẹ́ tí ẹni tó gbé fún náà wà wé láàánú fún Sheikh Adam ní kó wá wé láàánú. àwọn náà ṣe wá sí n tó wá sọ ọjọ́ náà mo fẹ́ fi gbàdúrà ilé yín dúpẹ́ ni afẹ́ ìdúpẹ́ fámìlì tó produce ni afẹ́ ìdúpẹ́ ni tí ìgbà tí nǹkan náà lọ tó tún ayé délé yìí tó ṣe kan wọn á rí ìyẹn fàlẹ́ ẹni tó kẹ́pẹ́bù tó gbàmú tó bá gbàmú tó dá nǹkan mú àbàyìn dúpẹ́ kì í rí bẹ́ẹ̀ ń bọ̀ mí o ńgbà àbáwá débi wá sí ẹni tá a wí tó gbé ìmọ̀ mùtà yìí náà òun náà wà ń bẹ̀ ẹnìkan jókòó ti bàbá òun jókòó ní àyè kẹta bàbá ní iná iná mọ́tà lẹ́sà yìí deríkù àìlìfàtà wàrí sálẹ̀ ìmáàmọ́tà àná àbí fàtọ̀ أمرت النفس بالجنة والخنا ونهت عن سبل الهدى فأطاعها bàbá ní àwọn àna ọ̀sẹ̀ ọkùnrin iná lè ìmáàmọ́ta ń tá ń pè ní ìmáàmà lẹ́sà yóò déré kú àlùfàdà ọmọ kékeré ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ kékeré ọmọ pé àtàrí àjànàkú kì í ṣe ọmọdé eléyìí wàrí sálí ìmáàmọ́ta àbí ìfàdọ̀ eléyìí tó ọjọ́gbìn ìmáàmù fẹ́lẹ́ yìí ọmọ àlè yìí ọjọ́gbìn ìmáàmù fẹ́ abalẹ̀ jẹ́ ó sì gbẹ́ta tí a sọ ma bá wọn wá ń wò báyìí wọn ní àmọ́ àti ìnáfún bí dáná àti ìwà ìkànnà wọn náà àti ìwà ṣubú lè ìwúdà àmọ́ àti ìnáfún ẹ̀mí kan àwọn èèyàn kan náà bàjẹ́ òkè má tó àti ara rẹ̀ fa wọ́n bàjẹ́ òkè pé bí dáná àti ìwà ìkànnà pé ìwọ dún bí ayé rẹ̀ lẹ́tọ̀ wáyé ìwọ ò tó bá wọn du ayé gíga yóò bí tó wáyé o wọ́n kàná ààyè tí jẹ́ kí èèyàn parẹ́ máa la tó máa kí èèyàn parẹ́ máa yí lára ìwọ dúró mẹ́ ibẹ̀ ni ìròyìn àtàwọn nígbà rẹ̀ má tún àti rẹ̀ amara tí o nafsu bí dáná á ti wà ní àná wà náà á ti wà ń sọ́kọ́ lè léwu náà bá a tọ̀ áhà. Má bàa kó sí ojú ọ̀nà ọ̀la yìí ojú ọ̀nà ọ̀la ojú ọ̀nà ọ̀la má wá ó dojú ti lé yìí fáà tọ̀ ó bá tẹ̀lé ẹ̀mí ẹ̀ ọba ilé tó fún ti sàtà nígbà tó yí kàn yìí tẹ́ ẹ̀ gbé nǹkan àgbàgbà sọ̀nù nígbà tó yí kàn yìí tẹ́ ẹ̀ sọ lánìí tẹ́ ẹ̀ jọ lánìí tọ́lá wa nípa ríru ń yọ àgbọ̀ márùn-ún tí ọ̀rọ̀ bàbá yẹn níjọ́ náà lọ́hùn ọ̀ńtà àwọn yẹn ó ronú kú ni. Ọlọ́run wa wọlá Muhammad Ọlọ́run wọlá iṣẹ́ Sheikh Adam nínú ilé àti gbogbo ilé ayé Ọlọ́run jẹ́ kẹ́mi yégun Ọlọ́run jẹ́ kẹ́mi yégun yóò wá fún lálàáfíà ara tó nara tán yóò wá fún lálàáfíà ara tó nara tán yóò wá gbòdì pẹ̀lú Israel pẹ̀lú màáyé àbúráyé Ọlọ́run ìdí ojú ẹ wà á rí ṣe ẹ jẹ́ aṣáájú tààrà gbogbo Kwara gbogbo Nàìjíríà
ọlọ́run Muhammad ọlọ́run jẹ́ ẹ̀tọ́ ọlọ́run lakọjá kúlẹ̀ láti fún ìmọ̀ lakọjá aziz nali hadith nali alhamdulillah furai lẹ́yìn tẹ́wọ́n náà lápẹ́ hasbi ọ̀nà láàrín àbílá àbárí ìtàkà wàwọ̀ rọ̀pọ̀lá àṣẹ hasim bismillah ar-rahman ar-rahim لإلى قريش إلى تمدلك الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع adúpẹ́ ní orúkọ ọlọ́láwa mẹ́mọ́rítàbà wọ́n ní kí a ṣe ilá fíkà fún aláìdírí kẹkẹjẹ ẹ̀ntàrù ìgbé yóò dáná kalẹ̀ fún àwọn apá gbogbo ayé ọlọ́run kọ́ gba sàárà yẹn ọlọ́run bóyá láti. ara ń kalẹ̀ ní ìpè Mufti Diaz. Bẹ́ẹ̀ wọlé ọ̀rọ̀ ìyá náà wọ̀. Àwọn ìgbìmọ̀ tí wọ́n wá yìí wọ́n ní ká wá bàbá wa Fadilatu Sheikh Justice Harun wọ́n wà ń bẹ̀, bàbá wa Lápásángbá wọ́n wà ń bẹ̀, bàbá Professor Jimba wọ́n wà ń bẹ̀, bàbá Dr. Hussein wọ́n wà ń bẹ̀, bàbá wa olóògbé wọ́n wà ń bẹ̀, bàbá wa oníkan wà ń bẹ̀, bàbá Jọ́ Tàbí wà ń bẹ̀, bàbá wa ọlọ́pọ̀ ẹ̀wà wọ́n wà nù délégéètì náà, bàbá wa Mufti Diaz wọ́n wà nù délégéètì náà. Ìṣẹ́jọ́ ọmọ ọba lọ níbẹ̀ wá. Nígbà bá wa ìmáàmù àgbà káwọn ṣẹ̀ṣẹ̀ yàn. Ìgbé ká mú wọn wá sáàyè ẹ̀yìn àgbàlagbà àti àwọn àgbàlagbà láti wá tọrọ Amẹ́ríkà látàárọ̀ láti jáde. Gbogbo àwọn ibi tá a lọ, ó tún kọ àwọn ibi tá a lọ. Adọ́dọ̀ àbá alájí àgbà, adọ́dọ̀ àbá àbá àgbà, adọ́dọ̀ àbá sẹ́yìn ádà, ayé bàbá wa àfá àgbà, àfọ́ àmọ́dá, láti lè mọ́mílì, òun làwọ́ bà láti wá lọ́pàá ìmáàmù, wọ́n bá mọ́ lẹ́gbàdígbà, wọ́n ti máa ń lọ àyè tó kú, gẹ́gẹ́ bọ́ sí wà nínú ìwé. Àwọn ti ti bẹ́ẹ̀ lọ bá máa ń mú wọn. Láwọ̀ àṣà. Saya kamu tinggal ini. Wabe. Sama
Ababada. Just Arun. Don't say that. Just Arun, what you got? Baba, just Arun. This is Laza. Sorry. Chairman náà wà níbí. Ìjọba dábòlò wa. Ìjọba ní. Sase. Bàbá wa ọlọ́pàá wa. Ẹgbẹ́ àní láti waste time tó rọ́nà pọ̀. Bàbá Mufti ní àní láti waste time tó rọ́nà pọ̀. Gẹ́gẹ́ bí àṣẹ bàbá ọlọ́pàá Ìlọrin. Gẹ́gẹ́ bí àṣẹ bàbá ọlọ́pàá Ìlọrin. Wọ́n ní abẹ́rẹ́. Àti gbogbo agbègbè rẹ̀. Tí wọ́n pa wá. Iṣẹ́ tí wọ́n rán àwọn delegation. Iṣẹ́ tí wọ́n rán àwọn delegation yìí. Pé ìmáàmù àgbà táwọn tẹ̀sẹ̀ yàn. Ipe ìmáàmù àgbà táwọn tẹ̀sẹ̀ yàn. Gbogbo tí jẹ́ Kwara lápapọ̀. Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Ipe ká bá wọn mú wọn jáde. Lọ sáyé àwọn àgbàlagbà. Kí wọ́n gba àlùbáríkà ń bẹ́ẹ̀. Kí iṣẹ́ náà ó lè rọrùn ní jíjẹ́. Imam àti bàbá wa Ubandoma àtàwọn jama wọ́n ti wá sọ́dọ̀ bàbá wa Mufti àgbà tẹ́lẹ̀ tí Mufti nù pa àwọn wá dúpẹ́ fún bàbá Mufti. Àmẹ́lẹ̀ yìí iṣẹ́ tí bàbá ọba ìlú Ìlọrin lélẹ́yìí ààyè àwọn àgbàlagbà láti jẹ ọ̀run láti jẹ ẹ̀rín láàgbàlagbà tí wọ́n bá ń kà wọ́n Tajul Adabi Tajul Mumini àfà lọ́mọdá àfà òkìjì pa wọ́n mọ̀ ká lọ bẹ́ẹ̀ níkọ̀rọ̀ bàbá àta alábìdún níbàní alájí alóore bọ́ọ̀sẹ̀ tòtẹ̀lé àwọn nù àfẹ́sì àsúkútí bọ́ọ̀sẹ̀ tòtẹ̀lé àwọn àgbẹ̀rìgì lọ́mọ. Òun lélẹ́yìí tí wọ́n wá lónìí yìí láti wá àndófà ìmáàmù àgbà láti wá àndófà wọn ìmáàmù àgbà fáwọn àgbàlagbà láàyè yìí ọmọ Sìlàsírí àwọn bàbá. Àwọn Justice Harun àwọn náà wà á dùn fún bàbá Mufti. Ilé tí ọba ti parẹ́. Bàbá Mufti ilé tí ọba ti parẹ́. Ọlọ́run sí àwọn ọmọ kùnbẹ̀ ni. Àwọn tọ́lọ́ sẹ́kùn bẹ̀ náà. Ni wọ́n wá ń dòfà fún. Bàbá wa Justice Harun tí wọ́n bá dé. Wọ́n là ní ìyẹn. Àmọ́ wọn pẹ́ bù.
Jẹ́nẹ́sì àgbà. Owó olúlọ́ni àdúgbò Bismillah. wọ́n láì nígbà àsìkò gẹ́gẹ́ bí àṣẹ tí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ àṣẹ tí wọ́n pa wá wípé bàbá wa imam tuntun bàbá wa ìmáàmù àgbà fún ilẹ̀ Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ wọ́n ní ká wí lẹ́ẹ̀kan sí wallahu yasmuka minan nas la ta'afu darka wala takhsa wala hawla wala quwwata illa billahi aliyyil azim. Pẹ̀lú àwọn tí wọ́n yàn àwọn delegation tí wọ́n yàn látọ̀dọ̀ bàbá wa àgbà mufti fún gbogbo ilẹ̀ Ìlọrin bàbá wa my lord bàbá Justin Harun bàbá wa Lápánṣánpá bàbá wa Eré Òkó bàbá wa Dr. Hussein bàbá wa Professor Jimba bàbá wa Ọlọ́pọ̀ Ẹ̀wà bàbá wa Lẹ́bíbù Lẹ́gbàjì bàbá wa Dágbó àti láti IDPU àti bàbá wa Mẹ́làmí Mbandoma. Iṣẹ́ náà kí ni iṣẹ́ náà? Iṣẹ́ náà ni pé kí wọ́n bá wọn mú bàbá wa ìmáàmù àgbà fún ilẹ̀ Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ láti hand over rẹ̀ fún àwọn àgbàlagbà lọ́nà méjì. Àwọn àgbàlagbà tí wọ́n wà nù cabinet látẹ̀rí bàbá wa ìmáàmù Màlẹ́ àgbà bàbá wa ìmáàmù Gàmbàrí bàbá wa Jánásì àgbà fún ilẹ̀ Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ àti àfáà wa Rábànà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa ní Màlẹ́ àti dọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà ní Gàmbàrí. Ọlá wípé àdúgbò yẹn papọ̀ àti dọ́dọ̀ bàbá wa Rábànà bàbá wa Jánásì àwa wá sí ọ̀dọ̀ wọn báyìí gẹ́gẹ́ bí kábínẹ́ẹ̀tì àwọn àìmà. Wọ́n sì ní ká mú bàbá wa ìmáàmù àgbà dọ́dọ̀ gbogbo tí ń jẹ́ àwọn àgbààfà nílùú látàná ìjẹta ìjẹrin ìjàrún àti wá dáyà àgbàlagbà lọ́dọ̀ bàbá wa àgbà Jánásì bàbá wa Jánásì àgbà láàyè yìí bàbá wa Shehu Yusuf bisimilahi kul huwallah. Bàbá wa lánàá láàyè yìí
bisimilayi kulu huwa Allah. bàbá wa àgbà Ajánásí àgbà fún ilẹ̀ Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ lónìí bisimilayi lè ìlàfì. gẹ́gẹ́ bá a ti ṣe ní gbogbo ibi tá a lọ bàbá wa justice bàbá wa dámẹ́sà ní orí òkò wọ́n ní àwọn àǹdọ̀fà nísìn fún bàbá wa Ajánásí àgbà wọ́n ní bàbá my lord wọ́n ní wọ́n àǹdọ̀fà fún bàbá àmọ́mọ́ àgbà lé bàbá wa Ajánásí lọ́wọ́ bàbá wa Ajánásí àgbà fún ilẹ̀ Ìlọrin wọ́n láwọn àgbàlagbà wa wọ́n ní àwọn kí wọ́n ní inú iṣẹ́ ọmọ làwọn jẹ́ nínú iṣẹ́ ní àyè ńlá àyè rere yìí àyè àlùbáríkà àyè àfàgbà tí wọ́n bùn gbogbo wa yìí jẹ nínú bùbùn jẹ ọ̀hún ló fi wá kan bàbá wa àgbà fún ilẹ̀ àgbà bàbá wa Chief Imam lónìí wọ́n ní ká wí dáadáa wọ́n ní ká wí lẹ́ẹ̀kan sí wọ́n ní ká wí lẹ́ẹ̀kan sí. wallahu yasmuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi aliyyil azim. ọlọ́run wọlé alẹ́ àwọn àgbàlagbà tẹ́ ẹ ti ń bọ̀ nígbà tí bàbá ti pa yín láṣẹ tẹ́ ẹ ti ń tẹ̀lé ẹsẹ̀ náà. Fàtítí ẹ̀dọ́dọ̀ bàbá wa àgbà Ajánásí àgbà fún ilẹ̀ Ìlọrin àti gbogbo agbègbè àtàwọn àmì báyìí àti àwọn àti bàbá ìmáàmù tuntun ọlọ́run ṣe sùúrù dákun nínú ògo rẹ àti agbára rẹ nínú ọlá rẹ nínú ọlá rẹ àlùbáríkà rẹ bàbá wa àfọ àgbà Ṣéhù Álìm ṣéhù. Fi bàbá yẹn láyà balẹ̀ sí fún wa. Fi bàbá yẹn láyà balẹ̀ sí fún wa. Fi wọ́n lọ́kàn balẹ̀ sí fún wa. Fi wọ́n láyà balẹ̀ sí fún wa. Àwa gangan ni ìlú. Lábẹ́ wọn la wà. Wọ́n làwọn fẹ́ gbogbo ọ̀rẹ́ láyà balẹ̀. Wà wọlé bẹ́ẹ̀. Bàbá wa ìmáàmù àgbà ní Fúlàní àti bàbá wa àgbà Ajánásí àgbà wá wọlé àwọn àgbàlagbà wọ̀nyí náà àwọn tí wọ́n yàn àwọn kábínẹ̀tì tọkọ ọ̀jọ̀kan ńláńlá tí wọ́n yàn yìí ọbẹ̀ látẹ̀rí Muftingeri àti àwọn bàbá wa ọlọ́ọ̀dà gbogbo wa náà lágbà láàyè tá a wà àmì mẹ́ta kókù kìlọ́dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa àmínà 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 ya Allah ọ̀gá gbogbo ẹ̀ Fatihatul Kitabi òun láṣẹ ọlọ́run wọlé bẹ́ẹ̀ bí ti jẹ́ lánàá lónìí tí ó máa jẹ́ lọ́la bàbá wa ìmáàmù àgbà tòní ọlọ́run bá fi bá yín lò ọlá àti bàbá ìmáàmù àgbà tòní ọlọ́run fi bá gbogbo wa yín náà lò wọlé bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin jàmáà rere tẹ̀lé bàbá ńlá wa ọba tó yàn yín náà láti wá sojú rere yìí ọlọ́run fi bá gbogbo wa lò al-Fatiha wa salatul Fatihi. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. bismillahir rahmanir rahim. Allahumma salli ala سيدنا محمد وعلى آله ونفعته لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. متى لنا دعاء. آمين يا الله. Bàbá ní
kún un náà àbágbà náà lónìí sọlẹ́ tẹ̀tún jí iná káfọ́ òun náà kún ká dákun ámì. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwali wal afati wa taqdi lana biha jami'al hajati wa tutahhiruna biha min jami'i sayyiati wa tarfa'una biha indaka ala darajati wa tuballighuna biha aqsal ghayati من جميع الخيرات الآيات وبعد الممات يا ربي يا الله يا مجيب الدعوات آمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين 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 يا الله. Àìbìdésì. Àìbìdésì. Olú alábí kẹrin àbàbà mufti kọjá ká àlàtú bó ṣe ọlọ́run ká láì nígbà àkókò àwọn bàbá mufti wà ní ìta wá fún gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́lá wa bàbá wa bàálù lọ́rẹ̀ àti gbogbo agbègbè rẹ̀. ní pé tọ́dà àwọn bàbá ń bí ẹ̀dá kẹjá dínà lọ́wọ́ kan. Ìdákùn ẹ̀kú. Iṣẹ́ tí bàbá wa lọ́la wa rán wa. Iṣẹ́ tí bàbá wa lọ́la wa bàálù lọ́rẹ̀ àti gbogbo agbègbè rẹ̀ ká ṣe ṣéwù. Náàkásí. Wallahu ya'simuka minan nas. La takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Iṣẹ́ tí wọ́n rán ikọ̀ yìí. Látọ̀dọ̀ bàbá wa mufti gbogbo ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Àti bàbá wa ọlọ́lá wa Justice Harun. Bàbá wa Dámọ́sà ní Ìlọrin àti gbogbo délígéètì lápapọ̀. Bàbá lórí òkò ní bàbá Dr. Hussein ní bàbá wa IDPU ní Shehu Labibu ní bàbá Obadoma ní lápapọ̀ sílẹ̀ bẹ́ẹ̀. Òun ni pé bàbá wa ìmáàmù tuntun tí bàbá wa ọlọ́lá wa bàbá wa bàálù lọ́ra gbogbo agbègbè rẹ̀ sẹ́yìn fún wa láti mú wa wá sí àyè àwọn àgbàlagbà. Ọ̀kan nínú àyè àwọn àgbàlagbà láwà yìí. Wọ́n ní Ọlọ́run. Wọ́n ní Ọlọ́run. Wọ́n ní ìwọ lọ́ba àgbàlagbà. Ẹni tó bá wù lọ́mọ lábàlagbà. Wọ́n ní bẹ́ẹ̀ ti wá yìí. Wọ́n ní àwọn kọ́lá wọn bá. Wọ́n ní bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. Wallahu ya'simuka minan nas. Wala takhsha wala hawla wala quwwata. Wọ́n ní kọ́lá jẹ́ kẹ́mi wọ́n ogun. Kásì lálàáfíà ara. Wọ́n ní Ọlọ́run. Wọ́n ní Ọlọ́run. Wọ́n ní ìwọ lọ́ba àgbàlagbà. Ẹni tó bá wù lọ́mọ lábàlagbà. Wọ́n ní bẹ́ẹ̀ ti wá yìí. Wọ́n ní àwọn kọ́lá wọn bá. Wọ́n ní bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. Wallahu ya'simuka minan nas. Wala takhsha wala hawla wala quwwata. Wọ́n ní kọ́lá jẹ́ kẹ́mi wọ́n ogun. Kásì lálàáfíà ara.